ويا رحمن يا سامع أجب لي دعواتي ويا كاشف فأنت رجائي في الهوائج كلها وأنت الذي تؤتي الأنام بلا ستر فما لي وكيل غير عونك إنني عبد ذليل يا رمضان وندي مالي باي وسيلتي شبه الجبال وفوقها وأنت عليم ولا حول ولا قوة إلا بالله وإن ترد عني ọ̀rọ̀ parí ọdíbà lágìtù àkọsílẹ̀ ọlọ́mọdé àyẹ̀lú sí gbogbo agbọ́jọ́ lẹ́lùbáríkà fàyínà ìdọ́kà fàókọ̀rùn ní ìyàrí sí fàyínà ìdọ́kà ọlọ́wọ́ àyẹ̀lú sí wa lọ́kọ̀ọ́ lẹ́lùbáríkà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين أدوكم ولون وبا أجدوك يا نزوكي الحمد لله أجدوك وليك جماعة الحمد لله أتورك فون النبي محمد صلى الله عليه وسلم صلى الله عليه وآله وصحابه وسلم تسليما وعفاوا أمين الله أمين الله وتمت له تامانة ولا دعاء ولا تقول عفاك بشيخ تاج الأدب اللهم صل على ينشوا آمين بابا ولا جدا اللهم صل على ينشوا آمين بابا بونتدا اللهم صل على ينشوا آمين لا إله إلا الله آمين ولا جوكر ولا نور آمين عفاك بشيخ عبد الغني عبد الله الأمير اللهم صل على ينشوا آمين ونوازي أجاي بلغي بيبو وبي وبشيخ صفي الله اللهم صل على كيما باغيوان آمين ولا جوكر ولا نور آمين ولا لا حول ولا قوة إلا بالله وأنتم تنجى البركة بلا تبلا جبتوني وأقول تدا وفاء بلغوا وفاء وشيخ فرنسا كربوا ما فاء ولمسبا بدوا آمين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم àwọn tí wọ́n bí wa àlè má ṣàdúrà fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá mọ̀ ọlọ́mọṣàbà yẹn sọ̀rọ̀ bí wa o bàbá dúpẹ́ fún wa bá wa pẹ̀lú wọn àwọn tuntun lọ́ba kí wọ́n bá gẹ̀ wọ́n láì nàìjíríà lé gbogbo àwọn àfáà ká máa fi sọ̀rọ̀ ọlọ́run kí ramadan tó dé àtìgbà tí ramadan yìí tún wá dé náà ọlọ́run dákun má dùn wọn ládẹ́ o la hawla la quwwata illa billah olúwa bí ẹ pẹ̀lú àánú rẹ ramadan wá di mẹ́rin lónìí allahu akbar kabira allahu akbar bẹ́ẹ̀ ni tafsiri wa yìí náà ń di mẹ́rin dé fọ́ọ̀láwà yìí tá a ti ń sọ̀rọ̀ nípa al-islamu wal khuluq islam àti ìwà islam amoras ọlọ́run dákun má jásí wí ọlọ́run dákun má jásí sọ dákun má padà lẹ́yìn wa láíláí la hawla la quwwata al-fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin ìjáde amina ìjáde amina gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tá ń bábọ̀ lánàá nípa tá ń bábọ̀ láti jó ní nípa ìwà àti ẹ̀sìn àti ìwà àjọ yẹra wa pé ìsìláàmù lásán pé mo lẹ́sìn ìní níwà kò
kò ṣàǹfààní o bí wọ́n bá ti lè mú ọ lẹ́sìn dandan ni kò sì tún ní ìwà náà. a gbé ọ̀rọ̀ wa lónìí láti bí alákọ̀tù lil akhlaqi bil aqidati. ẹ̀yin jàmáà mi tá ń gbọ́ mi. alákọ̀tù lil akhlaqi relationship tí ń bẹ pẹ̀lú ìwà bil aqida, ìwà tí àdìọ́kàn tá ń pè ní àkídà pé ìgbọ́ Ọlọ́run bá gbọ́ ìmọ̀ Ọlọ́run lọ́kàn ìmọ̀ ṣẹbọ ìmọ̀ ṣe nǹkan bọ́lọ́run ti ní á ṣe táwọn bá ń pè lákídà ni. relationship kan bẹ láàrin rẹ̀ pẹ̀lú tá ń pè ní ìwà rẹ̀. àwọn àfáà wọ́n ní lílẹ̀ akhlaqi silatun wathiqatun bil aqidati. àwọn ìwà bẹ́wà ìwà tó dáa ìwà rere táwọn ròyìn fúnra wa nípa ìsìlámù tó sọ bẹ́ẹ̀ fún wa. wọ́n ní àṣepọ̀ ńláńlá kan tó fẹsẹ̀ múlẹ̀ ń bẹ láàrin ìwà pẹ̀lú àkídà. kódà àwọn àfáà wọ́n ní fàbíyà taqwa, wọ́n ní àkídà bàbá náà kí barakallahu fina jami'a àlẹ́ àkídà tù tẹ́rí ní àkídà wa tá a máa ní lọ́kàn pé ọ̀kan oṣù lọ́lọ́ ni bíà pẹ̀lú ìwà rere ìwà tó dáa tẹ̀kíwá ní àkídà náà ó fi fẹsẹ̀ múlẹ̀ ní ó fi lágbára. kódà wà bí a tádọ̀ òfò pẹ̀lú ìwà náà àti ìwà bú ìwà tí ọ̀dá kí ẹ máa wà tí ọ̀dá àkídà rí ọmọ ilẹ̀ báhùn yọmọ ilẹ̀ bí yẹn bá ti ń wà bú yọmọ ṣiṣẹ́ rí kò ní báládà níwájú Ọlọ́run, torí pé bí yẹn bá máa ṣiṣẹ́ bú lọ́pọ̀lọpọ̀ ọgbà Ọlọ́run ọba jọ́lì kìyàmà iṣẹ́ eré tó ṣe ni Ọlọ́run ó fi san gbèsè iṣẹ́ ẹbú tó ṣe. ìtọ́já sọ wípé wọ́n bí ha tẹ́dọ̀ òfò ìwà bú ìwà tí ọ̀dá yìí máa ń jẹ́ kí àkídà yàn lẹ́nu. kọ́lẹ̀ wà bí ha tazidu wa tankusu gbọ́dọ̀ mọ́ wọ́n bí ha tazidu pẹ̀lú ìwà rere tazidu alẹ́ àkídà a máa tún yọmọ lékún lọ́dọ̀ Ọlọ́run yìí máa nílò ọmọ lékún ọmọ adẹni tí ó ní kúrò lọ́dọ̀ Ọlọ́run wọ́n bí ha tankusu bá sì níwà bú lọ́dọ̀ yìí máa nílò ọmọ dínkù. bàbá ní ìwárí àwọn àfáàní kò tún tábẹ̀ ìwà tó dáa wọ́n bí ayò lámùlì mú mínú mílẹ̀ mùnáfíkì àti ìwárí láti máa mùnáfíkì yàtọ̀ sí ẹni tó jẹ́ mùmìnì. lábẹ́ dá mùmìnì mà nísìnyí pé mùmìnì rí dàmọ́ nísìnyí ẹ bá àwọn àtọ́ da lọ́wọ́ rẹ̀ yóò máa kírun àkókò yóò sòdodo yóò dẹbí pọ̀ yóò máa sàá yóò máa pààyànlé yóò ní tẹríba kò ní gbéraga. ẹ máa mùmìnì lẹ́mọ̀ nípa bàbá ti rí mùnáfíkì àwọn àdàkejì àbúrò ìgbà tí ọ̀dá táàwí òun dáwọn abálọ́dọ̀ tí ẹ̀ ọlọ́run ìwẹ̀ fún wa ó pé àkídà àti ìwà wọn ní ó ṣe pọ̀ ó a'udhu billahi minash shaitanir rajim ẹ tẹ̀lé wa lọ́nà Kùránì nínú suratul Mudaththir bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. ọlọ́wọ́n jẹ́ alálùbáríkà àzà sí yọrí o. bismillahir rahmanir rahim. ọlọ́wọ́n bá ń ròyìn ìṣesí àwọn ọmọ náà fún wa. àwọn ọmọ náà bẹ́ẹ̀ bá wọná tán ìbéèrè ọmọ wa wá pé ma salakakum fi saqara qalu lam naku minal musallin. ma salakakum fi saqara. ìbéèrè ọmọ wa pé èèyàn ọmọ náà ìwọ tá a màlíyàn rè láyé àmàṣẹ́ni dáadáa ma salakakum fi saqara kí ló sún yín dèrò nù náà sàkọ́rà kí ló lè tẹ̀bi dèrò bẹ̀. kọlu minal musallina. kọlu wọn máa wá sọ yín pé lámúnákù minal musallina àwọn ò sí nínú àwọn tí máa ń kírun lọ́fà làwọn fi dèrò náà. kọlu lámúnákù minal musallina. wọ́n máa ní àwọn ò kírun ní báyìí kò ń bá tó àwọn ọmọrún pàtàkì nígbà wọn ní kòrónà bẹ́ńtà ẹ má lọ mọ́sálásí mọ́ bàtà wọn sì délé àwọn òkírun lé. wàlámúnákù nuti'imu al-miskina. nínú tó fà á tí wọ́n tún fi dèrò náà lẹ́ẹ̀kejì wọn ní lámúnákù nuti'imu al-miskina àwọn aláìní tá ń bẹ ní agbègbè àwọn sì ní ń tàwọn àwọn òsì fún wọn lóúnjẹ. wa kunna nakhudu ma'al khaidina. wọ́n ní kọ́ ọ̀tá sílẹ̀ ẹ̀kùn náà nàkúdù àwọn ń ṣe ìbàjẹ́ àwọn ń ṣe tí ọ̀dà máa lè ká ìdí náà pẹ̀lú àwọn oníbàjẹ́ tán ń wù àbàjẹ́ àwọn jọjọ ìwọ̀n àwọn tó ń ṣe ìbàjẹ́. wa kunna nukadhibu
yawmiddin. Wọ́n tún wá ní kọ̀ọ̀tán síbẹ̀ kunna nukadhibu bi yawmiddin. Nítorí fà á táwọn fi dèrò náà ni pé nukadhibu bi yawmiddin. Àwọn pe ọjọ́ àlìkìyámà àwọn pe nírọ́. Àwọn pe nírọ́. Báwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn ṣe bẹ́ẹ̀ fọ́ títí àtà al-yaqinu títí kú fi dé. Ikú wá dé wá bá wọn. Àwọn fi wá bàbẹ̀ kú àwọn òtúbá àwọn òfin ẹ̀ṣẹ̀ lẹ̀ àwọn ọ̀sánú àwọn aláìní àwọn òkírun àkókò àwọn òfin ìwà bàjẹ́ lẹ̀ kódà àwọn ń pọ̀jọ́ lè kíyàmà nírọ́ ni àtà lè yẹ kínú títí tí kú fi wá dé bá wọn. Wa kunna nukadhibu bi yawmiddin. Kí lọ́kọ̀ kẹ̀kẹ́ ń bẹ lẹ́yìn àtà àgàtà àtàwí ìkẹ́kẹ́ ń bẹ lẹ́yìn rẹ̀. La ilaha illallah. فما تنفعهم شفاعة الشافعين. Ọlọ́dẹ àníjọ́ lè kí á máa tàwáwì máa tàǹfà òun ṣàfáàtù ṣáàfihàn. Ìsìpẹ̀ àwọn oníṣìpẹ̀ kò ní wúlò fún ọjọ́ òun. Kí alágbájá mẹ tí ó sì pẹ̀ mí jọ òun, Sheikh Nakir kò sí fún ọjọ́ òun. Afá yìí fẹsẹ̀ sùúrù. Ìwà lẹ́rí ni ọ̀rọ̀ wà lọ́lọ́wọ́ bá gbé wáyìí. Ìgbé lẹ́yìn irun ká ṣàánú yàn ká bọ̀yàn lóúnjẹ bí yàn bá lò ìwà ní abíyèsè wà. Ọlọ́ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá níwà kẹ́ ẹ máa tọrẹ ẹ sì dèrò náà. Ìwà ní kí yóò fi jàǹdùkú lẹ̀ kí yóò mọ̀ máa balẹ̀ jẹ́ ẹgbẹ́ lókè. Ìwà lòun náà. Ìyẹn ni àbí tó dáhùn ti máa bá mi o. Bọ́ bá ti wá wà nínú àwọn tí ń balẹ̀ jẹ́ wọ́n lọ kó sínú kùnà náà kúrú máa lẹ̀ kọ́ ìdínà o. Àbí kọ́ jáwọ́ mẹ́ kọ́ mọ́ bá rẹ̀ nù sàkọ́rà. Ara ìwà ni kíyàn máa pe àlìkíyàmà nírọ́ ìwà rẹ̀ ní ẹ̀kọ́ gbà pé wọ́n ní gbogbo jọ́sọ̀ ní àlìkíyàmà o bẹ́ẹ̀ lórí tòótọ́ nínú àkídà wa lọ́wà ìwà wa ní òun ṣe pẹ̀lú àkídà. Àwọn àfáà wọn tún wá dákẹ́ wọ́n ní sùúlù kùlùkì wọ́n ní ìwà abú dalilun ala takdhibi bid-dini. Ìwà kíyàn níwà abú ń bẹ nínú tí ọjà máa mà pé òun pe ọjọ́ àlìkíyàmà nírọ́sẹ̀. Walikufuri bi rabbil alamina. Ìwà jàǹdùkú ká bá tèèyàn jẹ́ ká máa sòfófó ká máa parọ́ ń bẹ nínú tí ó jà mà pé òun ṣe kèfèrí òun ṣe aláìmoore sọ́ba tó dá gbogbo àgbáláyé. Ọlọ́run ọba ló wí bẹ́ẹ̀ ọlọ́run ìfẹ́ bá fẹ́ mọ àwọn tá pọ́jọ́ lè kí a mà nírọ́ tẹ́ bá fẹ́ dá wọn mà ọlọ́run ìròyìn wọn ló dé yìí ọlọ́run àrọ̀ ayétalẹ̀bí yukadhibu bid-dini. ayétalẹ̀bí yukadhibu bid-dini. Wọ́n ní ìwà nábì sọ ọmọ ní orí wọn ní alẹ́bí yukadhibu bid-dini àwọn tí wọ́n ń pe ọjọ́ àlìkìyámà nírọ́ wọ́n ní irọ́ ni pé kò ní ṣẹlẹ̀. fadhalika alladhi yad'ul yatima. ọlọ́run bẹ́ẹ̀ bá wá dá wọn mọ̀ àwọn tí wọ́n ń pọ́jọ́ àlìkìyámà nírọ́ ó ṣe kó o ti kó síbẹ̀ ó sì ṣe kí wọn náà ti kó síbẹ̀ ọlọ́run fadhalika alladhi àwọn ẹni náà làwọn tó jáde pé yad'ul yatima àwọn làwọn tí wọ́n máa tu ọmọ òrukàn gbàgbà wọ́n máa tu ọmọ òrukàn wọ́n á kán ọmọ òrukàn kó wọ́n á fìyà jẹ ọmọ òrukàn wọ́n á gbé ẹsẹ̀ lé dúkìá ọmọ òrukàn ọlọ́run níbẹ̀ bá ti ríru wọn o ẹ dá wọn mọ̀ àwọn tí wọ́n ń pọ́jọ́ lè kíyámà ní rọrùn. wala yahuddu ala ta'amil miskini. àwọn tá a pọ́jọ́ lè kíyámà ní rọ nínú àmì tẹ́bi dá wọn mọ̀ ẹlẹ́ẹ̀kejì wala yahuddu ala ta'amil miskini wọn ní kù láwọn lówó wọn lọ láwọn lẹ́sìn lẹ́ẹ̀kan wọ́n sì ga aláyé wọn ga nípò àmọ́ aláyé udù aláàtọ̀ àmì láti gbọ́ àwọn aláyé ní ọ̀kan wọn tí wọn náà ní ọmọ dùn mọ́ wọn àbí ká máa lo agolo mílìkì síta ká máa lo agolo tíì síta ká máa oúnjẹ tí wọ́n jẹ oúnjẹ tó ti bàjẹ́ sílé ká máa dà síta ká máa dà lórí àtàn ntọ́ máa kàn wọ́n nìyẹn bẹ́ẹ̀ bá ti rí wọn bẹ́ẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ pé àwọn tí ń kojú àlèkè àmà ní rọrùn. wawailun lil musallina. alladhina hum an salatihim sahun. alladhina hum an salatihim sahun. ẹ dákun ẹ gbé ọlọ́wọ́n bá tóbi dáadáa jàmáà. ẹ wá wo àwọn ìwà tá a wá wí ẹ wò wá ọ̀rọ̀ ní ọjọ́ àlìkìyámà àwọn tí wọ́n pè é nírọ́ tí wọ́n ṣe kèfèrí sáwọ́ Ọlọ́run ọba lẹ́ni tí ọba láàánú ọmọ òrukàn. ìláàánú ọmọ òrukàn ilé àlìjánnà ni oore bẹ́ẹ̀bẹ́ẹ̀ púpọ̀ oore bẹ́ẹ̀bẹ́ẹ̀ Ọlọ́run sì láàánú wọn náà
ẹni tí ó bá láàánú tálíkà tó ṣàánú tí wọn náà sì ní tágbára rẹ gbé bẹ́ẹ̀ kó ṣàánú àwọn èèyàn lọ rẹpẹtẹ tó wá sí Ọlọ́run kó dọ̀lì kíá màá yọrọ ni. ẹ wá já kọ́kọ́ gba bí àánú wọlé nínú gbogbo wa àánú ṣíṣe wọ́n ní ẹni tó fẹ́ dá sọ fún ni tọrùn ẹ̀ lákọ́wò tẹ́ni pọ́ láti pé ká ṣàánú jàmá wí dáadáa kí n gbọ́ Ọlọ́run ọba ní pàṣẹ pé ẹ máa ṣàánú ẹni tí bá ń ṣàánú ẹ sì ṣàánú òun náà ẹni tí ó bá yé ṣàánú Ọlọ́run ní àánú ò ní dáwọ́ létí ẹ̀ náà Ọlọ́run ní akẹ́lẹ́ máa bẹ́ẹ̀ pé àánú yìí ṣeré o kìí ṣòrèrè o Ọlọ́run ọba òun gangan wà sọ́fà náfúsàwù bí rahamati Ọlọ́run gangan wá ròyìn ara rẹ̀ pé èmi gangan ọba aláàánú ni mí èmi Ọlọ́run ọba oníkẹ́ ni mí èmi Ọlọ́run ọba onígẹ̀ ni mí níbi ń sọ̀rọ̀ fún wa ó wá fẹ́ fi àyè àánú rẹ̀ hàn wá pé ìlú òótọ́ yìí ń ṣàánú ní Suratul Baqara àyà 159 kí wá lówí. illal ladhina tabu. Ọlọ́run iná alladhina yaktumuna ma anzalna minal bayyinati bí wọ́n fi kílẹ̀ ìmọ̀ dákọ̀. alladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu linnasi fil kitabi. La ilaha illallah. ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun. Ọlọ́run fẹ́ fi àyánú rẹ̀ hàn Ọlọ́run iná alladhina yaktumuna dájúdájú àwọn tí wọ́n ń fi pamọ́ máa ń zàlìnà mìnà ìlébà èyí náà tá a ti sọ kalẹ̀ fún ànábì nínú Kùránì àlàyé tá a ti ṣe nípa zìnà pé ẹni bá ṣe zìnà tí ò yẹ ìsàbílẹ̀kọ ẹ̀ṣẹ̀lẹ́gbẹ̀ 100 ẹni bá jábílẹ̀kọ ẹlẹ́lókò pa ẹni bá jalè tó bá ti wọ̀sùn wọn tó yẹ kẹ́ ẹ gbé ọwọ́ ẹ̀ ẹ gbé ọwọ́ ọ̀tún tó bá tó jà mí ẹ gbé ẹsẹ̀ òsì tó bá tó jà mí ẹ gbé ọwọ́ òsì tó bá tó jà mí ẹ gbé ẹsẹ̀ òsì gbogbo ìyà tí ń bẹ ń bẹ Ọlọ́run ní àwọn àkàn yákìtù mú ní àmà àǹzánnámìnà lè báyìí náà tì wọ́n wá ń fi ń táwì wọ́n wá ń fi pamọ́ wọ́n ń fọwọ́ bò torí pé wọ́n jìn síbẹ̀ wálúùdá ọ̀nà mọ̀ta sọ fún ànábì wọ́n sì mà pa ànábì lọ̀gá wọ́n mà pa ànábì lóde gbẹ̀yìn wọ́n wá ń fọwọ́ bò wọn òkú síta. min ba'di ma bayyanahu linnasi. wọ́n kúrẹ́ ní dáadáa min ba'di ma bayyanahu linnasi láfta gbà tá a ti wí fún ànábì tá a ti ṣàlàyé ẹ̀ tó ti yé yékéyéké fílíkì tábì sínú Kùránì tá a wí pé ànábì lọ̀gá gbogbo ànábì Ọlọ́run. ulaika. ẹ wá ṣe bẹ́ẹ̀ ẹ wá fọwọ́ bò ẹ fi pamọ́ ẹ ròyìn ànábì kárí ayé ẹ wá fọwọ́ bò torí pé ẹ ń ṣe sìná ẹ wá ní ìyà sìná ò sí mọ́ ẹ fọwọ́ bò torí pé ẹ ń jalè ẹ wá ní kò sí ìyà fún lè jíjà mọ́ Ọlọ́run ulaika gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀. yal'anuhumullahu. Ọlọ́run bá ti ṣẹ́bi lẹ́yìn. Ó ti gbé àánú jìnà sí. La ilaha illallah. Ẹ bá ń gbé Kùránì. Ọlọ́run ní ulaika bó ti lè òkun wọn pọ̀ tó yal'anuhumullahu. Ọlọ́run bá ti ṣẹ́bi lé wọn kọ́dà wa yal'anuhumul la'inun. Gbogbo tí máa ń ṣẹ́bi léyàn ló ti ṣẹ́bi lé wọn. Kí olódodo ńlẹ̀ kọ́ mọ̀mọ́ sòdodo. Ọlọ́run ní wọn náà kó síbẹ̀. Ẹni tó ródodo min ba'di ma bayyanahu linnasi abẹ́ẹ̀kọ́ fílíkì tábì láfítà gbàtẹ́ ti gbọ́ nínú Kùránì pé ká má ṣàbòsí mọ́ ó sì wọ́n ṣàbòsí nítorí pé ẹni tí wọ́n ní ẹ̀dájọ́ fún ọjọ́ fámìlì rẹ̀ wá fọwọ́ bò wọ́n ní ulaika yal'anuhumullah wọ́n ti ṣẹ́bi lẹ́yìn ó kó síbẹ̀ nù bọ́ bá rí bẹ́ẹ̀ Ọlọ́run ní èmi mo wá láàánú púpọ̀ Ọlọ́run ní illal ladhina tabu. illal ladhina tabu. Ọlọ́run ní àwọn kan ń bẹ tí wọn ò ní kó sínú èpè tá a wí àwọn kan ń bẹ tí wọn ò ní kó sínú àgbákò tá a wí torí pé kọ́lọ̀ wọn ṣẹ́bi lẹ́yìn kò sí ní tó lè wẹ̀ fún ọ. Ọlọ́run ní àwọn tó bá jẹ́ sí pé alladhina tabu àwọn tán bá ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tán bá wá jáwọ́ pé àwọn ò ṣe bẹ́ẹ̀ mà. wàásìláhù. Ọlọ́run ní kí wọ́n tún wá ṣàtúnṣe irọ́ tẹ́ ti pa tẹ́lẹ̀ tẹ́tùn wá tún sọ pé tó àwíbẹ̀ mọ́ o èyí tá a wí wọn ọ̀dá o kí yóò ṣe mistake kó sọ̀rọ̀ sọ kó o ti ṣẹ̀rí àsìlámù dá àbí kó wíwíkúwí kan kó máa sọ wọn pé àfáà ń tẹ̀sẹ̀ yí ọ̀dà kó o sì wá gbà bẹ́ẹ̀ lọ́kàn tí o ti wí jáde náà kó tó di pé kó tó di pé wọn gbà tútúbà rẹ̀ o ti túbà nù alladhina tabu nù
kó tó di pé wọn wàá gbà wàá sì làwú ó tún wá lọ ìta padà ó wàá lọ lè ànọ́ọ̀sì fún wọn pé tọ̀ sẹ̀ríà ìsìlámù tí mo dá o ní tí mo sọ báyìí o kò rí bẹ́ẹ̀ mọ́ o mo ti padà discover pé tí mo wí mo ṣe mistake. wà bá ìyànú àṣàlàyé yékéyéké pé mo ṣàìdá ni. fàwùrẹ́ ìkà ọlọ́ni bá ti lè òkú ọ̀pọ̀ tó ọlọ́ni bá ti lè òkú ọ̀pọ̀ tó àtúbù àléyìn àwọn gẹ́gẹ́ nígbà tútù bá wọn. sẹ́ni gbọ́dọ̀ ti kọ́kọ́ bínú sí wọn tẹ́lẹ̀ kí ló fẹ́ fi hàn wájà mọ́ ọ fẹ́ fi àánú hàn àìbẹ̀ ẹ̀kọ́ ni ó ti bínú ó ti faraya wọn bá wùlẹ̀ àyíká tẹ́ ẹ bá ti túbá tẹ́ ẹ ṣàtúnṣe tẹ́ ẹ tún wá ṣàlàyé padà pé níta ìwọ̀n rí bẹ̀ mọ́ o ọlọ́ni àtúbù àléyìn àwọn yẹn ìgbà tútù bá wọn wọlé kí wá ló wí. wàhánà tàwábù rahim. ẹ bá ń ké dáadáa jẹ́ mọ́ wàhánà tàwábù ọlọ́ni àná tàwábù èmi lọ bá tí màá gbà tútù bá rọ̀hìmù títún wá kẹ́ni ràhìmù ẹ̀ náà nù tó bá ti ṣe ọlọ́run ọba tó bá ti túbá tó lóò ṣe mọ́ tó ṣàtúnṣe ọlọ́run sì foríjì ọ́ yóò ṣàádùn rẹ yóò tún wá kí ọ ọlọ́run wá fẹ́ ká mọ̀ pé àánú tí mo wí àánú tí mo ní ẹ máa ṣe sẹ́ alẹ́ ẹ̀ lè ṣàánú tó mi sẹ́ bó tilẹ̀ wò kẹ́ láàánú tó ẹ lè láàánú tó mi ọlọ́ni wàrà àmọ̀ ti àánú mi. wàsáàtì kulla shay'in. Suratul A'rafi lára àyàtà kí ìyá wa ọlọ́ni wàrà àmọ̀ ti àánú mi wàsáàtì kulla shay'in àánú mi ó ju gbogbo nǹkan lọ gbogbo ń tọrọ pójú ó tóbi àánú mi jù lọ owó lọ ń wá àánú ọlọ́run ọba ní ọmọ lọ ń wá àánú ọlọ́run ọba ní ipò lọ ń wá àánú ọlọ́run ọba kúrò ìṣẹ́gun ọ̀tá lára àánú ọlọ́run ọba ló wà. Ànábì wa Muhammadu yorùbá ànábì dáadáa ànábì sọ pé níjọ́ tó lọ́wọ́ bá fẹ́ dá àánú níjọ́ tó lọ́wọ́ bá dá sánmà tó dálẹ̀ ọlọ́run wá dá àánú 100 àánú 100 má bẹ̀rẹ̀ máa kí ó pé àánú bèlè lọ́wọ́n dá níjọ́ tó dá sánmà tiẹ̀ 100 àánú lọ́wọ́n dá ọlọ́ni mo wá mú ọyọ kan mẹ́ ọyọ kan ṣoṣo ni mo mú mo wá jù sáyé gbogbo èèyàn tí ń bẹ láyé àánú ọyọ kan ìlà ń pín mọ́ra wa lọ́wọ́ gbogbo àlìjẹ̀nú àánú ọyọ kan là ń pín mọ́ra wa lọ́wọ́ gbogbo àwọn ẹranko àánú ọyọ kan là ń pín mọ́ra wa lọ́wọ́ gbogbo àwọn irúgbìn tí wọ́n tójú ọ̀rọ̀ sí wọn ara rẹ̀ kan náà lájọ pín àti tí mi àti tí omi àánú yẹn kan lájọ pín ọ ní 99 tó kù mo kó o pamọ́ fún yín dọjọ́ àlìkìyámà tó bá dọjọ́ àlìkìyámà ní ìwà fi 99 yòókù dá yín lọ́lá ẹ bá wò kẹ́ bẹ́ẹ̀ mi ti lówó tó ebile mi ti lọ́lá tó náà ayé jọ wà bí yóò wá dà lójú ẹgbẹ́ àdé pé òun nìkan lọ́wọ́ ń ṣàánú jù ní gbogbo ayé ọlọ́run ní bó ti lè ká kọ́ pọ̀ tó lọ́wọ́ rẹ̀ ọyọ kan náà lè jọ ń pín mara yọ. Ànábì Mùsá ọyọ kan náà ni Ànábì Ìsá ọyọ kan ni Dáúdà ọyọ kan ni Sùlẹ́mánà ọyọ kan náà ni Yúsùfù ọyọ kan ni Ìbíráhímà bàbá àgbàgbọ́ ọyọ kan lájọ pín. wàhámàtì. ọlọ́ni àánú mi 99 tó wá kù lẹ́wàá bá nílò àlìkìyámà lọ́fàá ni òfin yẹn bá fi wọlé jẹ́ náà ò ní ìṣòro kankan ọlá apá àánú yẹn pọ̀ ní wọ́n pọ̀ ọjọ́ yẹn ni. wàsáàtì kulla shay'in. ọlọ́ni àánú mi wasi'at kulla shay'in ọ̀pọ̀ àánú mi gbàyè ju gbogbo nǹkan lọ. fàṣàkì àánú mi gbọ́ ọ̀pọ̀ yattaquna. wọ́n máa wọra rẹ wò wo mímí lókè rẹ mímí lọ́lọ́ rẹ ó rà án lọ́nbẹ ni lẹ́nu lásán kò sì máa gbé tó mi ta ló lè ṣe ìṣẹ́jú kan wá ta ló lè ṣe sẹ́kọ̀ọ̀sì kan tí ò ní gbé tó mi bí tó bá dá níbi ahọ́n yẹn sì ṣàpákò ẹ̀jẹ̀ ń múfù ní gbogbo ara wa yẹ Ọlọ́run pàṣẹ ẹ̀jẹ̀ sí gbogbo ara bó ní tẹ́ ń pàṣẹ ta ló yé àánú Ọlọ́run bá ní ẹlòmíì yóò jẹ èso sí ikùn rẹ̀ Ọlọ́run bá so ṣàánú rẹ̀ débi pé tí wọ́n ọ̀pẹ́rẹ́tì ẹlòmíì sí Ọlọ́run ní àánú wa ní àfẹ́fẹ́ yàjí ọ yóò wáyé àmọ́gbè. wàhámàtì. ẹ ti parí Ọlọ́run ọba Ọlọ́run ní àánú mi ó tóbi wasi'at kulla shay'in ó ti gbogbo nǹkan lọ. fàṣàkì lilladhina yattaquna. Ọlọ́run ní àwọn tó wà ní àánú náà alladhina yattaquna àwọn tí máa ń bẹ̀rù Ọlọ́run ọba ní ẹni tí máa ń gbàwẹ̀ rẹ̀ bọ́lá wọn ti ní àgbà tó ọ̀rọ̀ wa pín báyìí tí wọ́n náà ń fàánù Ọlọ́run àtúkọ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run kọ̀ wá dákẹ́ jẹ mọ́. wa yutuna zakata.
ní àánú náà làwọn tí wọ́n yọ zaka náà lówó tó ń sàánú yẹn àwọn tí wọ́n lọ́wọ́ ní èmi náà sa ẹgbẹ́ o sẹ́ni pé ìwà náà ló fa ìwà ní kí yàn bẹ̀rù Ọlọ́run ìtọ́lọ́wọ́n bá ní a ṣe kọ́ máa ṣe nítorí a máa ṣe kọ́ máa ṣe ọlọ́ ní sàánú wọn náà wọ́n yóò tún náà zakata nínú tọ́rọ̀ àti kọ́bọ̀ tó tún wá ní kọ́ ọmọ wa náà síbi tọ́lọ́run ọlọ́ni ìwọ náà wọ́n máa rà ànúgbà. walladhina hum bi ayatina yu'minun ẹ̀dẹ́pẹ́ pariwo Ọlọ́run bá kó tóbi dáadáa. àwọn Ọlọ́run bá táwa wí àti kèfèrí àti mùsùlùmí gbogbo àlànà Ọlọ́run bá kárí wa. Bèbèrè wo ni ọmọ jẹ kọ́ máa mú ara àánú Ọlọ́run ọba ní jíjẹ múmu kágbápá kárápágbé àánú Ọlọ́run ọba ní ṣé kèbèrè ọ̀rá págbé kámílòkè mímílọlẹ̀ táwọn kan fi millions of naira ni wọ́n fi ra mímílòkè mímílọlẹ̀ ara àánú Ọlọ́run ọba ní kábẹ́ yàgbẹ́ ká sì rí gbẹ́yà lásìkò kí ọwọ́ tó tẹ̀tì kó sì rí gbẹ́yà wọ́ọ́rọ́wọ́rọ́ kí yàgbẹ́ wọ́n wà la ẹkùn wọn wà kó gbẹ jáde pé a kò lè dágbéyà àwọn kan bẹ bọ́bọ́ bẹ́ tọ̀ wọn ò lè dátọ̀tọ̀ àbí kan tún ti páìpù gbọ́ bí o nǹkan ọmọkùnrin wọn báyìí bọ́bọ́ bẹ́ tọ̀ wọn máa gbin ní gbígbin tó lágbára àwọn kan bẹ wọn láti ilẹ̀ wọn kàn láti ilẹ̀ lásán ni agbada àwọn bẹ́ẹ̀ tí ń gbọ́rọ̀ sí mbẹ̀ àwọn kan bẹ ojú wọn rẹ̀ gàdàn wọn rẹ̀ báyìí tó fẹ́ kílíà tó sì mọ́ tó funfun ju tiwa yìí lọ àmọ́ kò rí nǹkan kan ẹlòmí ń bẹ ọ dá lẹ́wà ọ dá ó sì yá yìí ó sì ṣe é rí ọmọ yìí mà fáyìn púpọ̀ o àmì ẹwà bẹ́ẹ̀ bá yẹ wà ní Ọlọ́run sì wá Ọlọ́run wá ọ wá sí ọmọ yìí báyìí òun ló dá lẹ́wà yìí ó ṣe gbogbo ẹ̀ yìí wájú dá ẹ̀yìn dá àmọ́ kódà gbogbo ẹ̀ ló súnmọ́ láyé kọ̀ọ̀rọ̀ ọmọ bí Ọlọ́run ní àánú mi pọ̀ mo ṣe fẹ́ni tó gbà mí gbọ́ bí tẹ́ mọ̀ pé mo láàánú dé àwọn ọmọ ènìyàn ẹni tó bá nífẹ̀ẹ́ wa nìkan là máa ń ṣàánú ayíbẹ̀kọ́ ni ẹni tí yóò gbà fún yàn kódà bí bàbá yẹn bá fẹ́ máa ń ṣàánú ẹni tí yóò gbà fún yàn tí yóò gbà fún tí yóò nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ọmọ ó sì pé lákèsí pé dájì ọ̀tá wa Ọlọ́run ní ìmì òsì báwọn o àtẹni tó dáa sí mi àtẹni tí yóò dáa sí mi àánú mi ọ kárí wọn àmọ́ àwọn kan wá ń bẹ àwọn tó bá gbà mí gbọ́ mo tún wá tọ́jú àánú kan special fún wọn tí fi compensate wọn yí pé mo sì ní ẹgbà kó kan ní mí mo ní ẹgbà tíragbo mo ní ẹgbà màláíkà gbọ́ pé àyẹ̀dá mi ni wọ́n kò yé sọ ọmọ mi mo ní ẹgbà ọjọ́ àlìkíyàmá gbọ́ mo ní ẹgbà kádàrá gbọ́ mo ní ẹ máa ṣiṣẹ́ rí mo ní kẹ́ ìwà rí sì wá ṣe bẹ́ẹ̀ ẹ̀yin gbà fọlọ́run ẹgbà máa nábì ẹ̀ ti dẹni kẹ́ àánú tí ń tú yàtọ̀ àánú tí ń àwa yàtọ̀ ọ̀dà àjẹmọ́ ẹ wá jábìra wa nínú àánú tó lọ́wọ́ tí wọ́n ṣe fún wa òun ni pé ó wá gbé àwọn òjíṣẹ́ dìde sí wa mọ́sọ́lánà níbi kan gbà tí wọ́n invite mi sí wà sí mẹ́ mo ní ànábì wa Ádámà alayhi salamu òun lẹni tó kọ́kọ́ wáyé nínú ànábì Ọlọ́run àmọ́ kìí sòjíṣẹ́ ànábì Ádámà àmọ́ kìí sòjíṣẹ́ awwalu rasulin ila àkọ́kọ́ òjíṣẹ́ àkọ́kọ́ ànábì Ọlọ́run tí wọ́n ń dòjíṣẹ́ ànábì Núhù ni àwọn àfáà wọ́n ní ọ̀dà ọdún mélòó ní ń bẹ láàrin ànábì Núhù sí ànábì Ádámà ẹ̀rí gbọ́jà mọ́ ànábì Ádámà àtànábì Núhù ọdún mélòó ní ń bẹ láàrin wọn àwọn àfáà wọ́n ní kánà bayna Nuhin wa Ádámà má yazidu abẹ́ẹ̀kọ́ ni má yazidu ala alifi amin ọdún tí ń bẹ láàrin ànábì in tó lé ní 1000 years ni àwọn àbí àwọn àfáà àbí tó lé mélòó ló fi wá lé wọ́n ní ó lé 1000 years ó tún wá lé ní 56 1056 years lọ́dún tí ń bẹ láàrin ànábì Ádámà àtànábì Núhù ànábì Ádámà láti ìgbà tí wá dé ń bẹ sí 1056 years tí Núhù wá dé kò sí tápín kébè nígbà náà kò ṣẹbọ kò sóòsà kò sí kankan Ọlọ́run ọba ni wọ́n ń sìn Islam ni wọ́n ń ṣe ìgbà tí Núhù wá dé ìgbà wọn lẹ́bọ́ wá dé Ọlọ́run wá fẹ́ ṣàánú wa àwọn èèyàn ń gbà náà pé aláàánú ni mẹ́sẹ̀ nígbà tẹ́tílẹ̀ nígbà mi gbọ́mọ́ lára àánú mi ọ̀dà mo gbé Núhù dìde sí i
anábì Musa dé ó lọ ní Fìràwọ̀ ní afẹ́ sànù rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ kádàrá ti kò lé lérí agbé Musa dìde sí Amánà tí ń jẹ́ wàsíìrù rẹ̀ agbé Musa dìde sí ó ní gbogbo wọn bẹ́ẹ̀ ìran àwọn ànábì Ọlọ́run sí wa àánú ló jẹ́ fún wa ìmọ̀ gbé àwọn àfáà dìde ká máa sọ̀rọ̀ Ọlọ́run àánú ló jẹ́ fún wa tó láwọn ni wọ́n máa ṣèkìlọ̀ fún wa kí lọ́wọ́ bá ń sọ́tún dáadìdì. Laqad arsalna rusulana bil bayyinati. La ilaha illallah. Wa anzalna ma'ahumul kitaba wal mizana. ẹwà ní Ọlọ́run. liyaquma an-nasu bil qisti. La ilaha illallah. Wa anzalna al-hadida fihi ba'sun shadidun wa manafi'u lin-nasi. La ilaha illallah. Liya'lama Allahu man yansuruhu wa rusulahu bil ghaibi. La ilaha illallah. Inna Allaha qawiyyun aziz. ẹ dákun ẹ gbọ́dọ̀ wọn bá tóbi dáadáa. Allahu akbar. ọlọ́run ni àwa Ọlọ́run ọba àwa ni. rusulana bil bayyinati. ọlọ́run ni wala qad arsalna rusulana bil bayyinati. àwa Ọlọ́run ọba láàárín àwọn òjíṣẹ́ wa sí yín bil bayyinati pẹ̀lú ọ̀rọ̀ tó mọ́lẹ̀ gbòò ọ̀rọ̀ tí ó sí rọ́mbẹ̀ ọ̀rọ̀ òdodo la fún wọn. Anzalna ma'ahumul kitaba. Bàlá ni wọ́n sọ fún yín pé ẹgbẹ́ lọ́wọ́ bá gbọ́ àwa lára wọn ò dá sí ara wọn jẹ́ wọ́n wá lọ́dọ̀ akẹ́lẹ́ gbà bẹ́ẹ̀ Anzalna ma'ahumul kitaba àtúnwá fún wọn ní tírà àfọ ànábì Musa àfọ ní àtàwùrọ̀t kọba àfijíṣẹ́ fún yín ànábì Isa àfọ ní Injil kọ́ ẹ̀ bá fi lè gbàgbọ́ pé òun kọ́ ní dá sí ara rẹ̀ jẹ́ o ànábì Dáúdà àfọ ní Sàbúrù kẹ́lẹ́ gbàgbà pé Dáúdà dá sí ara rẹ̀ jẹ́ ànábì Ibrahima àfọ sùúrù tiẹ̀ àfukó àwọn onítìrà àfún onítìrà àfọwọn mi tìrà tá a sọnù Kùránì fún yín àfẹlómi ara ń ṣe àti sọ fún yín parán àwa nìkan la máa parán ọlọ́ni àwínú Kùránì nígbàgbé àwọn ògbó àfà ọwọ́ ní wà ń sá náà àwọn mọ̀lìkìtàbà àfún wọn tìrà ẹ̀yìn kí ló tún wá wí. Wal mizana. ọlọ́ni àfún wọn lóṣùwọ̀n bí tá a fẹ́ lò láti déhùn àǹtánnábà àwọn mọ̀lìkìtàbà àárẹ̀ wọn sí àtún wá fún wọn tírà tẹ́ẹ̀fì gbà wọ́n gbọ́ tòun tí bẹ́ẹ̀ ní ẹ̀ gbàgbọ́ ara àánú Ọlọ́run ọba lára wọn ni kẹ́ ẹ láàfáà nínú agboolé àánú Ọlọ́run ọba ní fún yín kẹ́ ẹ láàfáà nínú ìlú àánú Ọlọ́run ọba lọ́jẹ́ fún yín káàfáà yín ọ̀dá láhán àánú Ọlọ́run lọ́jẹ́ fún yín Ọlọ́run ni ó dá ọ̀gá oore tó dé fún àwa lára lélẹ́yìí tó máa ní kí ló ọ̀gá oore wa àwa àlùmọ̀ ànábì kí ló ẹ̀sìn yorùbá ànábì yóò ní kí ló gbé àánú tọ́lọ́wọ́n ṣe fún wa jù òun ni pé à ń bá a sà àbọ̀gbọ́ khatima nàbì jìnnà Muhammadan lànà. ọ̀gá oore tiwa òun ni pé wọn bá gbé ànábì dìde sí wa wọ́n á sá bí zulimata ọlọ́run wá fi ànábì ká gbogbo òkùnkùn ayé wa dànù àzáàbì zulma àwọn òkùnkùn tí ń bẹnu ayé wa ọlọ́run fún ànábì ká dànù fún wa gbogbo ògbèkùn ayé wa ọlọ́pàá níbi ìrọ̀ dànù ìdààmú ayé wa ọlọ́pàá níbi ìrọ̀ dànù àwọn tó ti wá síwájú wa bá tọ̀ bí tọ̀ bá ta sí wọn lá bí wọn bá fi òkúta ha ojú bẹ̀ kọ́sẹ̀jẹ̀ wọn ò tí ì mọ̀ àwọn tó ti wá síwájú wa ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ọlọ́run sì ní pa gbogbo wọn rẹ̀ anábì wa dé azáàbí dúlímà ọlọ́run ó fi ká òkùnkùn kúrò láàrin wa kódà wọ́n fàtà àbí ayù náà ní àmọ̀yà ọlọ́run fi ànábì sí gbogbo ojú tó ti fọ́ ojú tó kàn láàálẹ̀ tí ò rí ń tọ́ da tó rí ọ̀rọ̀ ọlọ́run fi ànábì la ojú wa bí ara eléyìí o ọkọjá bẹ́ẹ̀ o kódà wà á dáná so máa etí tó ti di àwọn etí tó ti di tí ọ̀gbọ́n ọlọ́run máa ń gbà ànábì dé wọn ń gbọ́ padà bá àfa bá tó àfa bá àfa bá tó àfa yóò máa ṣe wáàsí bá àrìnrìn àtọ́lọ́wọ́n bá dáa yóò máa ṣe wáàsí ayé òsì máa tẹ̀lé máa kharaja filikọ́lìbì hálà filikọ́lìbì máa kharaja filikọ́lìbì hálà filikọ́lìbì àbíkọ́ tó pé máa kharaja mínàlìkọ́lìbì ní ẹ̀kọ́ máa kharaja mínàlìkọ́lìbì ọ̀rọ̀ gidi tó bá jáde láti bí ọkàn gidi hálà filikọ́lìbì inú ọkàn gidi òun náà wọ̀. wà á máa rí sálí náà ká. àwọn fìlìmù mẹ́rin ànábì dá ìwà rẹ̀ dá ìṣesí rẹ̀ dá ìrìn rẹ̀ dá ìwọ̀n ń sọ̀rọ̀ ìwọ̀n ń rí àwọn ìyàgì ìgbọ́ ṣe wúlò fún wa
wà fà tó o sì wá sí fa ayé ò wá tẹ̀lé sákèsí ara rẹ̀ àárín rẹ̀ àtọ́lọ́wọ̀n dànù. àníṣe máa ń kharaja mina lè kọ́líbì hàlà àbẹ̀lẹ̀ kọ́líbì ọ̀rọ̀ tó bá jáde látẹnu ọlọ́tí àwọn tí ó fẹ́ gbọ́ ní àwọn ọlọ́tí ní òdùnmá láta alábòsí ni àwọn tí ó fẹ́ dùn mọ́nà alábòsí bí ẹgbẹ́ rẹ̀. ọlọ́ni ànábì àwọn arẹ̀ sí ọlọ́ni wà máa arsalnaka illa rahmatan lil alamin. Màmá arsalnaka illa rahmatan lil alamin. illa rahmatan lil alamin. sọ́dún lè àbíyá ìyá àwọn wa o. Màmá arsalnaka illa rahmatan lil alamin. ẹ dákun ẹ yòówù ànábì dáadáa kí n gbọ́ jàmá. wíwà nábì àwọn ọlọ́run ló jẹ́ fún wa. ọlọ́run ní àkọ́díjà kún rasulun min anfusikum. Àkọ́díjà kún rasulun min anfusikum. òjíṣẹ́ kan ti dé rasulun òjíṣẹ́ kan min anfusikum látara yín náà ni èèyàn bí yín náà ni ó tún lè ké pé min anfusikum nínú ẹni tó gbó lórí jù tó dáa jù lọ́dọ̀ wa àwọn láàyàn lánàbì ọ ajé tí yín wá jẹ́ yẹn sí. Azizun alayhi ma anittum. ọlọ́ ní gbogbo tí ó bá ti pa yín lára tí ó bá ti kó dààmú bá yín ànábì ó sì bá yín ka kó yóò kó dààmú wọn débi pé èyí yóò pa àṣà bèmí láwọ yóò pa àlùmọ̀ mi láwọ ó ti bá a kílẹ̀ rẹ̀ kalẹ̀. Azizun alaykum. gbogbo tí ó sàǹfààní fún wa ló ti bá a gbẹ lọ́dọ̀ Ọlọ́run bá ó bá a gbà ẹ ò gbà tánẹ́bì lọ sọ́wọ́ ní mẹ́rájì lóòótọ́ bá pàdé Mùsá tòótọ́ Ọlọ́run fún ní òun 50 ara àánú tánẹ́bì nínú o ọ̀dọ́ lọ́wọ́ mo sì wá o ní ìjì níbi àánú tánẹ́bì o ara àánú tánẹ́bì ní ẹlòmíì ń bẹ wọn sọ fún pí ìtọ́ dà rẹ̀ ṣe é yóò sì kọ̀ kò ní ṣe tó ti mọ̀ pé kí n so òun agbára ànẹ́bì gbé kó kírun 50 òun lè gbé kí ni tó ń ṣe lẹ́yìn rẹ̀ àmọ́ ti wá wò pé àwọn àlùmọ̀ mi yóò kí ni kúrì kọ́ dáa fẹ́ mi kọ́ má dáa fún àwọn àlùmọ̀ mi ó wá pàdé Musa ní padà irji ila rabbika faqul lahu inna ummataka la tutiquna ala iqamatiha lè sọ fún ọmọ bàdé pé àwọn àlùmọ̀ rẹ̀ ò lè kí o àní ni wọ́n lọ yín wá ń bọ̀ wọ́n dínkù 10 wọ́n tún dín 10 kù wọ́n tún dín 10 kù wọ́n fi wá dínkù pé 50 nígbà náà bí wọ́n fẹ́ kọ́ wọ́n á dínkù pé 5 táwọn kí báyìí ẹ wá wà á nú lára nẹ́bí o nígbà tó wá fẹ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run àní ìwà tẹ ọsọ pé Ọlọ́run wọ́n dá mo ti gbọ́ 5 tó ní wọ́n máa kí i dákun mo fẹ́ bí ọ ni bá ń fi ọyọ kọ̀ọ̀kan bá ń fi ṣe dọ́gba pé wọ́n ti kí 10 fàṣùgbà fi ṣe dọ́gba pé wọ́n kí 10 àyílà fi ṣe dọ́gba pé wọ́n kí 10 alázàrì fi ṣe dọ́gba pé wọ́n kí 10 magrubi fi ṣe dọ́gba pé wọ́n kí 10 ìṣáyìí náà fi ṣe dọ́gba pé wọ́n kí 10 ẹ wá sí papọ̀ 10 ọ̀nà 5 ọjọ́ mélòó tí wọ́n túmọ̀ pé ìrun wa ní ọ̀kan pé 50 dèdè ládá tí ń bẹ́ ń bí láti bí ń gbé bọ̀ ní làágbà ọ̀nà náà. ẹ ti pa gbọ́dọ̀ dá ilá ilẹ̀ dá. gbogbo tí ó sọ̀rọ̀ fún alábì tí wọ́n á kí fún wa. ẹ dábẹ́ bá ń gbọ́dọ̀ wọn bá tóbi dáadáa fún wa. ẹ wù àánú ọlọ́wọ́n bá lára wa ọ̀ràn ànábì sí wa. àwọn ànábì kan bẹ ńgbà tó lọ bá lọ́wọ́ fẹ́ pa àwọn àjọ tí wọ́n rí àwọn máa ń sákùn lù àwọn sàánì pé Ọlọ́run bá 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 bẹ́lẹ̀ ìfẹ́rẹ́ o àmọ́ níbi tí ó rí bẹ̀ ìwà tèmi ọwá fi wá sínú àlùmọ̀ rẹ̀ ẹ̀ sì yóò gbọ́ ànábì dáadáa ọyẹ ẹ̀rọ tún gbọ́lẹ̀ yìí àánú Ọlọ́run bò ti di méjì àkọ́kọ́ nù àánú Ọlọ́run bá òun ni pé ọ̀rẹ́ gbogbo òjíṣẹ́ sí wa ẹlẹ́ẹ̀kejì òun ni pé ó tún wá fẹ́ sí àtàwa ó tún wá náà ànábì sí wa wá ní ànábì tí wa ní kọ́ jẹ́ ànábì gbogbo ayé gbọ́jà mọ́ tí ẹgbẹ́ àmà iṣẹ́ ìlú Ọlọ́run àmúṣà kàkà sí abẹ́kọ́ ni báyìí táwọn àyà ànábì ju gbogbo wọn lọ ànábì lọ́lá jù wọn lọ àwọn náà ti gbà bẹ́ẹ̀ wọn gbà ni wọ́n kírun lẹ́yìn ànábì ní Baitul Maqdis ní Jerusalem jọ́tà ànábì lọ sọ Isra wal Mi'raj gbogbo wọn ni wọ́n tò Ọlọ́run ní wà ànábì àpìọ́nì akátìmù nàbìyá yìí wọ́n ìmáàmù al-mursalina ìwọ ni ìmáàmù gbogbo wọn ọyá gbogbo yẹn wá tò lẹ́yìn rẹ̀ wọ́n sì tò wọ́n ti sá fún ẹnẹ́bìlà ànábì kírun fún wọn. nínú àánú tó tún wá lágbára jù
tọ́lọ́wọ́ bá ṣe fún wa òun ni anẹ́kà alákọ̀ lè ìbàdí yìí má yẹ sí kùnú nà ilé yìí mí nàlẹ́ àtiwájì ọlọ́wọ́ bá tún wá dá fún kó wà wá ìta mọ̀ sinmi sí láàrin àwọn ìyàwó gidi ẹ̀wọ́n wò kan o ìyàwó gidi ọlọ́run ṣàánú wa ọwọ́ ni mọ́dà ìwà níbi ádámà àti dá ọ sáyé adùn ayé ẹ̀gbọ́ ọ̀pọ̀ adùn tí ń bẹ láyé pọ̀ púpọ̀ ọlọ́run ni mo dá ẹ sáyé adùn tí wọ́n ń bẹ láyé ọwọ́ pọ̀ ọ̀pọ̀ débi wípé ọlọ́run wá ní èyí tó wá dáa jù èyí tó lóore jù nínú adùn tí ń bẹ láyé orí ń bẹ láyé jù láyé òun ni kí orí ìyàwó gidi fẹ́ ọlọ́run bá ti dáadáa mọ̀ ó dá lálẹ́ jẹ́ náà ọwọ́ ní kí ìyàwó rẹ̀ Hawawu kó jáde láti bí ẹfẹ́ ta ha rẹ̀ ọlọ́wọ́ ni ó dá gbogbo yín ọlọ́wọ́ ní gbogbo yín afẹ́ ṣàánú yín afẹ́ dá yín lọ́lá afẹ́ ṣoore fún yín afẹ́ kẹ́ yín ẹ̀mọ̀ wá fẹ́ ìyàwó ọ̀dà ọlọ́wọ́ ní mọ kápá kí n sọ pé irú báyìí ni ọfẹ́ irú báyìí ni ọfẹ́ ọlọ́ni ó bá rí bẹ́ẹ̀ fáńkì hu máa tọ́ bàlá kúmínì ní sáàyì èyí tó bá wù yín ni ẹfẹ́ lómi. Kéèké mo ti kí láti bẹ̀rẹ̀ ní òkè. Fankihu ma taba lakum minan nisa'i. La ilaha illallah. Mathna wa thulatha Wa ruba'. Ẹ ti gbọ́dọ̀ wọn bá tóbi dáadáa. Ẹ wà á nọ lọ́wọ́ bá. Ó ní fankihu ẹ máa fẹ́. Ma taba lakum minan nisa'i. Ọ̀kan nínú àwọn àwàánú lélẹ́yìí o. Ọlọ́ni máa tọ́ balakun èyí tó bá wù ọ́ ní ọ fẹ́. Nínú obìnrin bàbá ṣe dúdú ló bá wù ọ́ fẹ́ dúdú, pupa ló bá wù ọ́ fẹ́ pupa, gíga ló bá wù ọ́ fẹ́ gíga, kúkúrú ló bá wù ọ́ fẹ́ kúkúrú, kúkúrú kọ̀ọ̀gá ló bá wù ọ́ fẹ́, ojú kúrẹ́tì ló bá wù ọ́ kọ́ fẹ́, rọ́bọ̀tì ló bá wù ọ́ fẹ́, ọ̀gbọ́ báyìí pé èyí tó ti gbẹ ló bá wù ọ́ kọ́ fẹ́. Ọ̀dà ìfẹ́ Yorùbá bọ́bá ti ní mùsùlùmí àti jẹ́ China lọ́lẹ̀ ìfẹ́ ìwọ́lọ́mọ lọ́fẹ́ àwọn China. Ayọ̀ ń dábọ́ ọmọ Amẹ́ríkà lọ́lẹ̀ ìfẹ́ àwọn China. Ọ̀rọ̀ ni àánú wa bá wù ọ́ lè fẹ́ méjì. Ẹ̀rọ kò ní àánú wa bá wù ọ́ fẹ́ mẹ́ta. Kódà bá wù ọ́ fẹ́ mẹ́rin. Aláàtàdìlú fàwáìdà. Ọ̀rọ̀ ní kí gbogbo aláàtàdìlú fàwáìdà. Bẹ́ẹ̀rù bá ń bọ̀ ọ̀rẹ́ afẹ́yọ̀ kan dá. Fẹ́yọ̀ kan ẹwà ní ọlọ́run ọba. Ọlọ́wọ́ ní àmì ní àjà àti yìí. Wàmí ní àjà àti yìí. Ọlọ́wọ́ nínú àmì wa, oore wa, àánú tá a ṣe fún yín. A ní khalaqalakum. A ní khalaqalakum. Àti dá fún ẹnì kọ̀ọ̀kan yín. Min anfusikum. Látara ara yín náà láti dá. Azwaja. Àti dá ìyàwó kó wá fún. Àti dá ọ̀kan tí ìfẹ́yàwó ni ìyàwó rẹ̀ ti mẹ́. Ọ̀kan tí ìmọ̀ ni. Ó ti wà ọ̀rẹ́dì. Èyí tí ìmọ̀ wọlé kan tí ìmọ̀ ibi tó fi sí ni. Ọlọ́run ti parí ẹ̀ fẹ́. Ọ̀ní ara àánú wa ní kẹ́lẹ́ mà. Ẹ máa fẹ́ wọn. Ìyá àṣírí kí ìpìlẹ̀ yín kí ìran yín ọmọ bá stọ́pù. Mẹ́ma ní kí ni pọ́pọ́sì tá a fi ń fẹ́yàwó. Àkọ́kọ́ òun ni pé a lè máa bá súnmọ́ wọn, a máa bá wọn ṣeré, a máa sinmi sí wọn lá. Ẹlẹ́ẹ̀kejì ìyá wòlé àṣírí. Ìpìlẹ̀ tí wà yẹn náà wà ò ní parẹ́ o. Àwọn tó bí àwọn ní ìsìn àyíbẹ̀ ẹ̀kọ́ ni. Ìyẹn kan oṣù ló bí mi báyìí. Àyíbẹ̀ ẹ̀kọ́ ni. Kéjì débi nìkan ni wọ́n bí. Apọ̀ tí bàbá wa bí báyìí. Ẹ wá wò mí náà, èmi náà tún mọ wá bí mọ lọ. Àmọ́ wá gbé okò bàbá wa kí. Àmọ́ bàbá tí wọ́n náà àwọn ọmọ gbogbo àti bàbá wa bí lápẹ̀júwe, àmọ́ gbé okò bàbá kí. Àmọ́ tí wọ́n náà bá nàbà tó wá bí bá pọ̀, àmọ́ wá gbé wọn, àwọn náà gbé okò àmọ́ kí. Ìyá àwùlẹ̀ àṣírí nù. Ntọ́lọ̀ ní àtòrí ẹ̀dá yín ta ni kẹ́ máa fún ìyàwó òun ni pé àfẹ́ kórìípa yán parẹ́. Ẹni tí ò wá fẹ́ kórìípa wọ́n parẹ́ ọ̀sánú àbí ọ̀sánú wa. Ọlọ́ni kọ̀ tán síbẹ̀ wọ́n ta ká fúránlì násì ní rèm ọlọ́ni ta ní ètò orí ẹ̀ máa bímọ ní kọ́mọ yóò bá fi lè pọ̀ kẹ́yìn ò bímọ. Ọlọ́mọ sì wá lágàn ẹ̀ tí á mìíràn. Àánú ọlọ́wọ́ bá wá pọ̀. Débi pé bọ́ bá lò orí kí ló tẹ̀ gbọ́ kí ló fẹ́ mọ́ tó lọ́ọ́ ránu ọlọ́run. Bí sánmà bó sì wà ń bọ́lọ̀ ń bá lọ lè yọ oòrùn níbi títí ń wọ̀ tó fi wá bá àzàwàdà ayọ́sìgbà nǹkan sì sí ayé kílẹ̀ tó láti ṣẹ́jú márùn. Àwa ti rí bí ọ̀sán dòru ti bá wa láyé báyìí wọn ò ní ìrìn pé ọ̀sán dòru o
ọgọ́ tó dáa kìí sẹ́mi ra ó ti sojú wa tó so dò lójú wa báyìí tòun ti bẹ́ẹ̀ náà ọkàn òye balẹ̀ ń gbà wọn àti rẹ́ẹ̀dì fún pé kó sábà dòdò kò túmọ̀ wípé ayé fẹ́ parẹ́ ọkàn ọ̀tún wá ní balẹ̀ ọlọ́wọ́ bá ń ṣàánú wa ń yọ òrùn ibi títí yọ ń sì ń wọ̀ ibi títí wọ̀ ẹ wò wá tí kòrónà ti dé yìí nísìnyí títí àdéhùn ọyọ ọ̀kan ogun ọlọ́wọ́ ọbọ ọyọ ọ̀kan lọ́dẹ sí wa kò ní àmàdó jẹjẹ o ó dábàá pé kòkòrò kan máa ṣe ń yọ lára gbogbo wa báyìí pé kò yé rà pé kòrónà máa ràn tiẹ̀ ni kò wọn ò sí ẹ̀ ní ràn kò wá ní kòkòrò kan dé o kò sáré ní tó lè jáde sẹ́ni pàgbà kò dénú ìtara sí ra mọ́lẹ̀ yóò kọjá yóò kọjá sí sẹ́mẹ́lẹ̀ ọlọ́run bá bí ọdọ́ kúmọ́sá sàánú wájú báyìí lọ ẹ̀sẹ̀ àmínà ara àánú ọlọ́run ọba ni ẹ máa fẹ́ra yín ẹ máa bímọ ẹ máa pọ̀ sí ẹ máa rẹ̀ sí ibi à ń lọ ni ìmọ̀ sàánú ara ẹni o ibi à ń lọ nu o àmọ́ ọlọ́run tó ní a máa sàánú wa ara wa òun náà fẹ́ ká mọ̀ ọ fẹ́ wọn má pẹ̀lú ìwà pé èmi náà o ìyìnká ni ẹ máa ṣiṣẹ́ lásán o èmi náà ń sàánú o kódà àwọn àfáà fi hàn wá nùtírà wọ́n ní àfáà àgbàtà ń pè ní Ibrahim bó ní Adham radiyallahu anhu àfáà kan bẹ ní Amẹ́ríkà Sheikh Badmas Ibrahim Adhami ẹni Ọlọ́run tààrà ni wọ́n dá púpọ̀ sọ́dọ̀ Ọlọ́run wọ́n dá sí wa púpọ̀ bí yẹn bá dá sí wa ọ́ dá sọ́lọ́run ẹ̀ mú wíbẹ̀ bí yẹn bá dá sí wa ọ́ dá sọ́lọ́run torí pé ntọ́lọ́run ní a máa sílẹ̀ làwọn náà ṣe káwárí ìyàwó ó dá sọ́lọ́run àwọn akọ́nà dá sí mẹ́mọ́ gbẹgbẹ́ ẹ̀fẹ́ ẹ̀dọ́ tọ́lọ́run lára wa ẹgbẹ́ mi ti máa wí lóyìn ìnìsọ́fẹ́ ìtẹ́dó tì mí o ẹ̀yìn tẹ́ ẹ̀dọ́ tọ́lọ́run lára wa àbáàgbà Ibrahim ọmọ àdìyàmà àfáà ni mo ti sọ́ọ̀fù ọjọ́ kan mọ́ tó dà wọ́n á débi sí ń lọ wọ́n á gbà mí lálejò wọ́n tọ́jú mi wọ́n á gbóúnjẹ fún mi pé àfẹ́ ìjẹun mọ́ fẹ́ máa jẹun ọ̀gbọ́n àfáà ní fẹ́nà zálà gùrábùn wọ́n sàlábà àrọ̀gífán bàbá ti kọ́ ní tíránù àfáà gba Ibrahim ọmọ àdìyàmà ó ní nàzálà gùrábùn kánákáná wọn náà pè ní gùrábù kánákáná ẹyẹ kánákáná ó ní nàzálà ló bá sọ̀kalẹ̀ síbi oúnjẹ tí mo gbé síwájú pásàlábà àrọ̀gífán ló bá gbé búrẹ́dì kan náà búrẹ́dì tá gbé síwájú mi kánákáná yìí gbé ọba gbé ó ní fàtà bá tù mo bá tẹ̀lé mo bá èmi náà bá sáré dìde bí kẹ́nẹ́kẹ́nẹ́ tó gbé búrẹ́dì yìí ìwádìí rẹ̀ àfẹ́ Ibrahim ọmọ àdìyàmọ̀ ni mo tẹ̀lé ó ní mo bá rí nígbà kan pé sígbà náà ló bá lọ lè bà síbi kan bí ilé ayẹyẹ báyìí ló bá bà síbẹ̀ ìdí náà mo wá tẹ̀lé débẹ̀ ìgbà tí débẹ̀ ó ní fa ìdá àhúwà bí rọ́jò lè mọ̀ kọ́ yàdín ìdá àhúwà ìrọ́jò lè mọ̀ kọ́ yàdín ó ní mo bá dé bàbá bá arákùnrin kan mú kọ́ yàdín wọ́n ti dé sẹ́kẹ́sẹ́kẹ́ wọ́n dé olójú ó lẹ́sẹ̀ ọlọ́wọ́ mọ̀kọ́ ìyàdé wọ́n ti dé sẹ́kẹ̀sẹ̀kẹ̀ ó ní màṣídú dàlìyàdé yìí ni wọ́n dé lọ́wọ́ rẹ̀ méjì wọ́n bá ń bi léwọn. ó ní fáàlì kọ́líbù ráàbù dáríkà rọ̀gífà aláwájì yìí aligurabu ẹ̀yẹ kẹ́nẹ́kẹ́nẹ́ náà àlìkọ́ rọ̀gífà ọwọ́ ju búrẹ́dì náà aláwájì yóò gbé síwájú rẹ̀ ìwọ́n ń wò ló kankan bẹ̀lẹ́ arákùnrin yìí ọwọ́ fi ẹsẹ̀ ọwọ́ túkúrú náà tàbí déhùn ní wọ́n fi wọ́n ti dé lọ́wọ́ tẹ́lẹ̀ lẹ́sẹ̀ ọwọ́ fọwọ́ gbọ́ mọ́ra ọwọ́ fẹ́nu gbé ọwọ́ àjẹ́ wọ́n ni wọ́n ti sọ pọ́lọ̀ ńlá àánú mọ́ gbà mo tún gbà lónìí ẹwà àánú ọlọ́wọ́ ọba èèyàn ni wọ́n dè mọ́lẹ̀ èèyàn ní máa wà ń tẹ̀rọ ọ̀jẹ̀ fẹ́ràn èèyàn ní ọ̀rà oúnjẹ adìẹ bí adìẹ jáfàdìẹ lóúnjẹ àwọn tó yẹ káàrà oúnjẹ fún téèyàn ọ̀rọ̀ oúnjẹ fún òun ní tún wà lọ lè gbé oúnjẹ wá fún èèyàn ta ló ṣe bẹ́ẹ̀ ta ló ṣe kànákànná rọ̀ fún èèyàn ti pariwo ọlọ́ọ̀jà máa fáwọn lẹ́bí àwòjàdà àṣìyá àwàkọ̀ dẹ̀rọ̀ ha. fáwọn lẹ́bí àwòjàdà àṣìyá àwàkọ̀ dẹ̀rọ̀ ha. wàá lẹ́bí yàrá àmú àṣì wàyẹ sùúrù. wàá lẹ́bí yàrá àmú àṣì wàyẹ sùúrù. Abáni ọlọ́wọ́ bá balẹ̀ àánú ni ẹ wá gbọ́ ìdábà wá wí. Fáwọ̀lẹ́dẹ́. Abáni ọlọ́wọ́ bá
ọba àlekì ọlá òun lọba tó já sí wípé àwòjádàlẹ̀ àṣìyá ọkọ̀ dàrọ̀ ha. Ọlọ́run ni àwòjádàlẹ̀ àṣìyà òun lọba tó dá gbogbo nǹkan. Ta ló dá wọ? Ìwọ tó ń gbọ́ mi, ta ló dá ọ? Ẹ̀ sì pariwo Ọlọ́run tó dá ẹ ti gbọ́. Ọ̀dà àwòjádàlẹ̀ àṣìyà, ta ló dá gbogbo nǹkan? Wọ́n kọ̀ dàrọ̀ ha, ta ló pè gbogbo ẹ̀? Ìwọ tó lé tó bá, ta ló ní kọ bá? Ọ̀fẹ́ dèyàn ò sì dèyàn, ta ló ní ò dèyàn? Ìkankan tí agbára èèyàn ká ò sí. Abẹ́ ẹ̀gbọ́n ni, bí gbogbo ẹ bá panupọ̀ kó ò ní dèyàn. Bọ́lọ̀ ń bá wọ́n kọ̀ dàrọ̀ ha, bọ́lọ̀ ń bá fi sínú kádà dèyàn. Àkọ́lá wọn ò ní kú, owó tó ń sàdúrà láwọn máa lè kí bá pọ̀ tá àmẹ́rẹ́. Irọ́ ò ní díẹ̀ kí ló fẹ́ kọ́kọ́ parẹ́ fún. Ọ̀tá rẹ̀ lè máa bẹ̀ tó sì dágbó tọ́lọ̀ ní ọ̀dà. Tí kà kò sí ní ṣẹlẹ̀, kí ni ó ṣe? Kí lágbàá kí ni ìyẹn fẹ́ sí lẹ́yìn Ọlọ́run? Afanibawa lẹ́dí àwòjádàlẹ̀ àṣìyá wà kọ́ dàrọ̀ ha. Fáwọn lẹ́dí àwòjádàlẹ̀ àṣìyá wà kọ́ dàrọ̀ ha. Wọ́n kọ́ dàrọ̀ ha. Ọlọ́run ọba tó ó pè gbogbo nǹkan. Kí ló lọ́wọ́ tó wá rí? Fáwọn lẹ́dí Yàrá àmọ̀lẹ̀ àṣì wáyé. Ẹ máa wọ́n lọ́wọ́ bá oníwàwà lẹ́dí yàrá àmọ̀lẹ̀ àṣì. Ẹ̀dẹ́sẹ̀ tó ṣe lọ́hùn tán. Tó yẹ kó wọn bá fi yà jẹ́ immediately yàrá àmọ̀lẹ̀ àṣì. Wọ́n ní bẹ́lẹ̀ ṣe bá ti túbá o. Ètò wa kẹ́ o. Wọ́n yẹ sùúrù yóò tún wá bò láti kọ̀ wá ní tó àṣírí rẹ̀ fún yàn. Ẹ wo Ọlọ́run bó ti dáa tún tẹ̀ bá gbàgbé ìta àtẹnumọ́ gbogbo wa nípa Nábì Mùsá. Tọ́lọ́ fi àjẹ wọn tó rẹ̀ nìkan tó ṣòfófó. Tí Mùsá wá ní Ọlọ́run jù ẹni náà fún mi. Ọlọ́run ní Mùsá èmi mo ní ọmọ ṣòfófó tó wá ní ṣòfófó yàn fún ọ. Wọ́n ní yòókù fi ní kọ bí ha. Yòókù fi ní kọ bí ha. La ilaha illallah. Wa yubdi kulla salihatin. Àbá ó ní bẹ́ẹ̀ bá mọ́ wọn bá ìṣesí rẹ̀ yòókù fílí kọ̀bíyà gbogbo ohun tó bá tí ò bá dáa tá a bá ṣe tó yẹ kí yóò tẹ́ láyé kọ́ tẹ́ lọ́rùn sí yòókù fílí kọ̀bíyà Ọlọ́run wà bọ̀ fi pamọ́ kò ní dáwọn èèyàn mọ̀ nípa rẹ̀. Wa yubdi kulla salihatin. Àbá mi tó wá sè mọ́ bàbá tó sẹ̀ mú títẹ́ ni wọ́n sẹ̀ fọ́ tí lo sétán ni bàbá máa ń gba èmi àwọn tùràrí gbà èmi àlò tùràrí èmi àmọ́ mú tọ́mùtọ́mù ó ti mú kú ó mú gbogbo tọ́mù. Àbá tòun ti bẹ́ẹ̀ yóò sì tún wá kírun àwọn ìjàmbá tún wá bò lókè irú ọjọ́ òun gan-an lẹ́nu ọ̀tún wá ní ọjọ́ òní ìmọ̀ dùn púpọ̀. Wọ́n ní yòókù bí ní kọ bí i Ọlọ́run bá máa fọwọ́ bo àyè dá ó sì kò ní tú ọ̀sìn ríyàn. Wa yubdi kulla salihatin. Àgbàní wọ́n yóò mú dín kúlà sọ́ọ́lì àti gbogbo sẹ́ẹ̀rẹ́ tí yẹn bá wá ṣe kó àbọ̀ bá ṣe ń kọ̀rọ̀ yóò sì wá jáde ó gbọ́ yá lágbájá ṣiṣẹ́ rẹ o lágbájá ṣiṣẹ́ rẹ o ẹ̀ sì pàdé Ọlọ́run bá jàmá. Wa yuqirul abda ìsáàdà wàyẹ ṣe kóró ẹ̀dẹ́gbẹ́ bá ń kéwù jàmá. Wa yuqirul abda ìsáàdà wàyẹ ṣe kóró. Bọ́ọ̀lù àánú ti jẹ́rè Ọlọ́run bàbá láàánú ni kúlíkù rahama àwọn àánú ìwà lọ wẹ́rẹ́wẹ́ kọ́hún ìwà àánú Ọlọ́run bàbá láàánú ni ìsì ń sànù wa ó gbé sámà dúró láì lópo ó tẹ́lẹ̀ pẹ́rẹ́sẹ́ àánú Ọlọ́run ni òjò ń rọ̀ fún wa àánú Ọlọ́run ni atẹ́gùn ń fẹ́ ẹwọ lẹ́nu ìgbà tá a kó sí inú lockdown ní Nàìjíríà lẹ́sìn gbogbo ẹni tẹ́ wà lọ́sẹ̀dì ẹ̀rí táwọn olórí yín ṣe bẹ́yìn ni kí ni ẹ ti ṣe bá wa kódà ń tá àwọn àtàlíkà àwọn tí wọ́n ní tán fi ra àwa tá à ní lọ́wọ́ ó pọ̀ ju táwọn olórí wa ṣe lọ. Gbọ́dọ̀ máa ń tá àwọn àtàlíkà ẹ̀rọ lọ́wọ́ bó wúyẹ àlè ní wa àmọ́nà ni ẹ̀rọ lọ́wọ́ bá kan wá ní àfà ráìsì rè àti sẹ̀mó ráìsì báàgì méjì rè sẹ̀mó báàgì mẹ́wàá wọ́n wá kó fún mi na kí ìbòjú ọ̀kíjọ kàn yẹn ni pé kọ̀ lágbàgbọ́ tí ìbìlì kan ti òfin jìnnà ní o bí mi bá tún wọlé yóò sì dọ́dọ̀ ẹ̀jẹ̀ yín náà pẹ̀lú ògbó Ọlọ́run mọ́sàdéwọ̀n rẹ̀ mo wá ha fún gbogbo àwọn tó lọ ń bá kádà gbọ́ kàn wọ́n mo ha fún wọn orí ẹ̀rú bèmí náà pé nígbà tí ilé ètò bá pò kí n kó mi kalẹ̀ kí wọ́n tún wá gbé nǹkan wọn kí wọ́n gbèsè lé fọ́lì ìyáàtú bìlà àwa ha fáwọn èèyàn àwa ha níha irú èyí tí wọ́n ha fún wa ń Kwara àwọn ahágolo kọ̀ọ̀kan irọ́ àìrọ́ lẹ́yìn tí ilé kọ̀ọ̀kan jẹ bí èmejì ẹ̀mẹ́ta ẹ wá wò ó náà tòun ti bẹ́ẹ̀ náà sàtún wọn bó ẹ wo tó lọ tí wọ́n ń bọ̀ wá ẹ wà ní Ọlọ́run
ó jẹun àárọ̀ ó jẹun ọ̀sán ó jẹun alẹ́ ó jẹun àárọ̀ ó jẹun ọ̀sán bó ti lè wò kíyàn má lò ó lọ́wọ́ tó ó jẹun lè dé bọ́ọ̀ jẹ́ ní direct ó jẹ́ ní direct bọ́ọ̀ jẹ́ pẹ̀lú owó rẹ ó jẹ́ lọ́dọ̀ rẹ bí ọ̀rẹ́ mi mo ní wá kí ọ náà ni alájí ẹja sóúnjẹ fún ya ẹ má wọ́ọ̀rì mo ti yó àní ẹja sóúnjẹ àní ẹ má wọ́ọ̀rì mo ti yó àwọn tó wà ní kódà kọ̀ fẹ́ jẹ́ àwọn alábẹ́ kó fi jẹ́ níwọ̀n tó fi sí nǹkan tẹ́lẹ̀ ẹ̀ sì gbẹ́rọ̀ tó fi jẹ́ mọ́. àwọn àbáwọ̀tò ní gómìnà àtàwọn kàwé ìlọ́lọ́wọ́ jẹ́ àlùbáríkà ìwà àánú lọ́dọ̀ àlọ́run ó wá pọ̀ àlè kánú ọlọ́run bá tán àlè kánú ọlọ́run bá tán bí yẹn bá wo àánú tí ń bẹ́ ń bí bíbímọ ọ̀rọ̀rùn púpọ̀ àánú ọlọ́run nìyẹn bí bímọ ẹ wo bí tó ọmọ máa ń gbà jáde ni ẹ wo ẹlòmíín bẹ nǹkan ọmọkùnrin lójú báyìí lọ tó bá fi sára obìnrin míì gbà míì ọ̀rọ̀ ẹni kó àbáyé tó bá fi sára obìnrin míì gbà míì àárọ̀ sì máa níjọ́ mẹ́ta pé kí ló fà nira lágbàáyé ọkọ mi súnmọ́ mi ni ìwọ̀n yóò wá ní tàwọn ará kan nìhun ni ẹ wá wo ìtún àti nǹkan dédé lílì bọ̀ kára fi níyàn ẹwà ewu eré ọmọ mi àfà ó tó báyìí ọlọ́run yóò sì fẹ́ yóò sì jáde ẹ̀ sì pariwo ọlọ́run jẹ́ mọ́ bọ́lọ̀ ti wá lánú bẹ́ẹ̀ lànẹ́bí náà lánú yorùbá ànẹ́bí àmàmà sọ́lọ̀ ńlánú náà wọ́n fi lẹ́nu ànẹ́bí ká ànẹ́bí máa pariwo pé kí wọ́n lánú o ẹ wá wò náà o ànẹ́bí náà tún wá lánú ewu bá ti kàánù ọlọ́run ó yẹ kó tó fún wa kí wọ́n náà fi wá lè mà pé àánú yìí má pàtàkì tó tọ̀ ìwà àánú èyí tí ìdébi ìwà àánú bá àwọn mẹ́jà bù wá fún wa ní o ìwà àánú má pàtàkì tọ́lọ̀ fi lè láàánú àníbi náà tún wá láàánú àwọn àfáà wọ́n ní kódà ìnara àmọ́ta rọ̀súlì lè àzọ́mì wọ́n nàbí yìí lè àkìbárì àkìrọ́mì àwọn àkìbárì àlàmíyàtún àánú tànàbì àlàmíyàtún àánú tó kárí gbogbo ayé lànà ànábì láyà tẹ́kílẹ̀ kan kí ayọ̀ kí n bọ̀. wà máa ìsàlìyànká. báwo ni ààrẹ wà nábì ààrẹ ń ṣe kankan. ilá rahmata ààrẹ ọkọ wa jẹ àánú. alàmíyà àánú tó kárí ayé. níta fi náà wà nábì nù. níbo làánú ànábì òde. níbo làánú ọ̀dọ̀ ànábì òde. kódà àánú ànábì lọ́dọ̀ kèfèrí. ànábì tó ní àyìn kèfèrí ìlú ẹ̀yìn yẹ̀húdí àyìn òkè ní o ọ̀ya ẹja fọwọ́ síbi tọ́wọ́ gbé o ẹja sàdéhùn o báyìí lẹ́mọ̀rin o báyìí lẹ́mọ̀rin o bàbá tí ń jà ní kòhùn jẹ̀yìn kọ́ láàánú nù ànábì tó láàánú níbi kí wọ́n lójú ogun wọ́n wá fún ànábì làbárì wípé sábẹ́ yìí o wọ́n pa kèfèrí kan bẹ tí ń pa àwọn mùsùlùmí nípakúpa kèfèrí ìwádìí tó bá ti wá rí kí wọ́n fẹ́ sáwọn náà ládàá wọ́n fẹ́ sa nídà wọ́n fẹ́ jù ní àrò yóò wá ní la ilaha illallah wọ́n wílẹ̀ kọ̀ọ̀kan wọn àfilẹ̀ àṣàbẹ̀ filẹ̀ tó bá tó yá yóò tún máa pa àwọn kèfèrí yóò tún máa pa àwọn mọ̀mí nílọ tó bá tó yá bá tó fèsì òun náà kí wọ́n pa yóò ní la ilaha illallah ó tún filẹ̀ ó ní kẹta ń ṣe bẹ́ẹ̀ àwọn àṣàbẹ̀ náà ọ̀gbọ́ ó ní mẹ́lẹ̀ jẹ́ pé mo ṣe pánu ó ní la ilaha illallah wùrẹ̀ irọ́ ni mo ṣe pánu wọ́n délé sọ bá ànábì ni ha ẹ̀ sì pa tó bá jọ́ ní kìyàmà bí la ilaha illallah wàrà rẹ̀ bá jáde sí kí lẹ́rù fọlọ́hún ẹwà nọ́tàlẹ́bì nílá tó dáa kèfèrí kí láwù ìbọ́lọ́hún bí la ilaha illallah bá jáde sí pé ó ti wí mi ọlọ́run sì ní máa ń kọ́ la ilaha illallah ẹni bá ti gbórúwúrò la ilaha illallah haramallahu jasadahu wala niran kìí sọmọ námá àǹsàbí ìwá ní kò wí dọ́mi ọkàn rẹ̀ àníbi ní ẹ̀yìn débi ọkàn rẹ̀ sẹ́yìn débi ọkàn rẹ̀ tẹ́bi mà pé kò wí dénú ẹjẹ́ àpàdé lọ́la ń bi tààrọ̀ ọ̀dọ̀ níbi láti bẹ̀rẹ̀ àánú gbòòlà níbi ṣe láàánú tó bàbá ti wá kò mẹ́ àwà bọ́ sọ́dọ̀ àwà fi wá mọ̀ wá gbára wá yànjú tó sọ orí bọ́ọ̀lù láàánú àti tó lọ sáánú wọ kí wọ́n náà sáánú yẹn o sọ́rí pẹ́ẹ́nẹ́ bí láàánú àrọ́ ìmúnà ẹ̀rọ àmọ́ ọmọ rẹ̀ àmọ́ ẹ̀nà yẹ́yì ẹni bá ti láàánú ọlọ́run láàánú náà ọlọ́run sá sáánú wájú báyìí lọ alìkúlùkù alìsìlámù wàlìkúlùkù islam amúra là ń gbọ́ yìí o lórí péjì wa my Nigeria latest Islamic lectures ọlọ́mọdé ọba jẹ́rẹ́ láyé ọkùn mẹ́wàá sábò má kàlá náà ní àdéhùn wa ẹ̀sìsì ohun gbogbo yín dẹ̀ máa ń fún mi ẹ̀ máa ń aláàtì ní pé o ti tọ́ lọ́sùkù tó wọ́n kára kan ìbáríkà ọgbọ́n olúwa dákun lágbà ní ìbádà fún wa o dákun má dáadù wa láyà o my Nigeria latest Islamic lectures ọlọ́run tó máa dá sí
ọlọ́run mọ́lá wọn gbà àbájọ́ ọmọ alábàárìkà sí bọ́ wọn náà mọ́lá jẹ́ alábàárìkà o láti wọn ládàá ìjásà sí yọrí o jẹ́ alábàárìkà o wọn láàánú wọn lágbára rẹ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا من لدنك رحمه وهيئ لنا من امرنا رشدا سبحانك الله